ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí lẹ́tà tí Alhaji Wasiu Ayinde Marshal tí wọ́n kọ sí gọ́vnà Dàpọ̀ Abíọ́dún tí ń ṣe gọ́vnà ìpínlẹ̀ Ògùn lórí pé bí àwọn afọbajẹ ní ilẹ̀ Ìjẹ̀bú tí wọ́n ṣe yọ orúkọ wọn kúrò lára àwọn orúkọ olùdíje sí ipò apèrè ọba Àwùjalẹ̀ tí ó ṣí sílẹ̀. Tí ẹ ò bá gbàgbé, ẹ yẹ ká gbé yín débẹ̀. Alhaji Wasiu Ayinde àwọn ni olórí ọmọ ọba akínlẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tí ọba tàná tí wọ́n wájà ọba Síkírù Adétọ̀nà tí wọ́n fi wọ́n jẹ. Lẹ́yìn tí ọba Àwùjalẹ̀ tí wọ́n wájà, àwọn oríṣiríṣi awuyewuye kan ó wá ń jáde lórí Alhaji Wasiu Ayinde. Mo fẹ́ kí ẹ̀yin èèyàn mi kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ listen sí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ dáadáa. Ẹ dẹ̀ wo fídíò yìí, ẹ wò láti bẹ̀rẹ̀, ẹ wò dé òpin. Nítorí pé kí ni, tẹ́ ẹ bá rí mi tí mò ń jáde, tí mò ń sọ̀rọ̀, ìjà Alhaji Wasiu Ayinde kọ́ ni mò ń gbé o. Dignity, orúkọ rere tí kábíyèsí ọba tàná tí wọ́n ní, ìwà tí wọ́n hù, ohun tí bàbá yìí ò ṣe, ẹ má jẹ́ ká pa irú ẹ̀, ẹ má jẹ́ ká pa mọ́ wọn. Now, tí kábíyèsí ọba Síkírù Adétọ̀nà tí wọn ò bá ní ẹ̀rí àrídájú authentication wípé Alhaji Wasiu Ayinde wá láti ìdílé tí ó lẹ́tọ̀ọ́ sí oyè Àwùjalẹ̀, bàbá yìí ò ní gbé oyè olórí ọmọ ọba akínlẹ̀ Ìjẹ̀bú lé Alhaji Wasiu Ayinde lọ́wọ́. That is number one. Number two, bàbá yìí wọn ò tún ní jẹ́ kí Alhaji Wasiu Ayinde wọ ìpèbí fún 21 days lórí pé a fẹ́ jẹ olórí ọmọ ọba lásán. Alhaji Wasiu Ayinde lò 21 days ní ìpèbí. Ọ̀pọ̀lọpọ̀ ọba míì nílẹ̀ Yorùbá tó tiẹ̀ jẹ́ ọba aládé gan kò lò 21 days ní ìpèbí. Èyí fi jẹ́ kó yé wa wípé oyè Àwùjalẹ̀ yìí, ọba Àwùjalẹ̀ yìí kò ń ṣe ọba kékeré ní ilẹ̀ Yorùbá. Tá a bá dẹ̀ wo ọba Síkírù Adétọ̀nà tí wọ́n wájà yìí, bàbá Síkírù Adétọ̀nà wọn ò sí lára àwọn ọba oníjẹkújẹ ní ilẹ̀ Yorùbá. Ẹ lọ dìyẹn mú, ó dé ní. Ọba Síkírù Adétọ̀nà wọn ò sí nínú ọba tí máa ń gba àbẹ̀tẹ́lẹ̀. Ọba Síkírù Adétọ̀nà wọn ò sí lára àwọn ọba ilẹ̀ Yorùbá tí wọ́n máa ń gba owó ẹ̀yìn láti sọ́pọ̀tì olóṣèlú. Ọba Síkírù Adétọ̀nà wọn ò sí ńbẹ̀. Gbogbo nǹkan dẹ̀ ní ọba Síkírù Adétọ̀nà ń ṣe láti fi protect ilẹ̀ Ìjẹ̀bú àti gbogbo ọmọ Ìjẹ̀bú lápapọ̀. Ṣé rí, tá bá sọ wípé a fẹ́ jọba lótìítọ́ àti lódodo, gbogbo èèyàn ní ipò ọlá máa ń rùn, àmọ́ ṣé gbogbo èèyàn ló tọ́ sí? Ẹlòmíì, ẹ má jẹ́ ká tanra wa, ṣé rí lẹ́tà tí Alhaji Wasiu Ayinde kọ, àwọn tí wọ́n ń bu ẹnu àtẹ́ lu Alhaji Wasiu Ayinde, àwọn tí wọ́n kórìíra Alhaji Wasiu Ayinde ni. Àwọn tí wọn ò fẹ́ràn Alhaji Wasiu Ayinde, àwọn ni wọ́n ń sọ àìdá nípa Alhaji Wasiu Ayinde. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n gbẹ́nu wọn dákẹ́, ni wọn ò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Alhaji Wasiu Ayinde yìí. Àwọn kan tí wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ àìdá ni wọ́n ń sọ nípa Alhaji Wasiu Ayinde. Ẹ má jẹ́ ká tanra wa. Èmi ò sọ wípé kí wọ́n gbé apèrè Àwùjalẹ̀ fún Alhaji Wasiu Ayinde ní dandan ní tipátipá o, àmọ́ ẹ̀tọ́ Alhaji Wasiu Ayinde ẹ má jẹ́ ká fi dùn. Ìgbà tẹ́ ti yọ orúkọ Alhaji Wasiu Ayinde kúrò nínú orúkọ àwọn tí wọ́n ń díje du ipò Àwùjalẹ̀, tẹ́ wá yọ kúrò lónìí. Ohun tá a bá ṣe lónìí, ọ̀rọ̀ ìtàn ní bódọ̀là. Ọmọ ọba ní Alhaji Wasiu Ayinde Marshal tí gbogbo ayé dẹ̀ mọ̀.
gbogbo ayé ló mọ̀ wípé ọmọ ọba ní Alhaji Wasiu Ayinde Marshal, olórí ọmọ ọba for that matter. Ẹ wá yọ olórí ọmọ ọba, ẹ wá shortlist olórí ọmọ ọba kúrò nínú àwọn tí wọ́n ń díje du ipò. Èèyàn lè contest kó má wọlé, wọ́n mọ̀ pé ó contest o kò wọlé o. Ẹ wo President Muhammadu Buhari, kọ́lọ́n fọ̀run kẹ́, ó jáde fún president lẹ́ẹ̀kínní ó lulẹ̀, ó jáde lẹ́ẹ̀kejì ó lulẹ̀, ẹ̀kẹta ó lulẹ̀, kó tó ṣẹ̀wá rí mú ní ẹlẹ́ẹ̀kẹrin. Àmọ́ tẹ́ ẹ bá yọ orúkọ Alhaji Wasiu Ayinde kúrò nínú àwọn tí wọ́n ń díje du ipò Àwùjalẹ̀ lónìí, tó bá tún wá di ọ̀la tókè anybody kan, ẹ má jẹ́ kí eléyìí kò ń ṣe wípé bóyá pé kíní anybody can become Àwùjalẹ̀. Ó lè dọ̀la kí wọ́n announce pé lágbájá ni Àwùjalẹ̀, ẹni tí ìjọba bá ti, ẹni tí àwọn afọbajẹ bá ti announce, tí ìjọba ìpínlẹ̀ Ògùn bá dẹ̀ ti fi òǹtẹ̀ lù, kí àwọn ìdílé lọ́balọ́ba, àwọn afọbajẹ Ìjẹ̀bú, kí wọ́n announce èèyàn kan pé òun ni Àwùjalẹ̀, tí Ògùn state government tí wọ́n bá fi òǹtẹ̀ lù, ẹni yẹn ò tí ì di Àwùjalẹ̀ o. Ẹni táwọn èèyàn tí ẹ̀ ń gbé fọ́tò rẹ̀ kiri gan lórí ẹ̀rọ ayélujára pé òun ni next Àwùjalẹ̀, òun ni next Àwùjalẹ̀, òun gan ti jáde sọ̀rọ̀ pé òun ò tí ì di Àwùjalẹ̀ o, òun kéde èròǹgbà òun láti di Àwùjalẹ̀ ni. Kò sẹ́ni tó sọ̀rọ̀ aburú kankan sí ẹni yẹn o. Ibi tẹ́ ẹ fi máa mọ̀ wípé ìkórìíra Alhaji Wasiu Ayinde ni wọ́n ní. Ó kórìíra Alhaji Wasiu Ayinde ni torí pé kí ni wọ́n ń bínú orí. Ẹ gbọ́ ohun tí Balógun Èkó sọ nínú ọ̀rọ̀ Balógun Èkó. Ohun tẹ́ ẹ máa rí bẹ́ẹ̀, ẹ ti máa rí ìlara wípé ẹni tó ti tó báyìí. Ẹ má jẹ́ ká tanra wa, ipò tí Ọlọ́run gbé Alhaji Wasiu Ayinde sí, ipò tí Ọlọ́run gbé Alhaji Wasiu Ayinde sí lónìí, láì kì í ṣọba, láì kì í ṣe ẹnikẹ́ni, olórin fújì lásán. Ẹ wo ipò tí Alhaji Wasiu Ayinde gbé fújì music dé lónìí. Ẹ wá imagine kí irú ẹni yẹn kó wá di ọba. Ẹ imagine kí irú ẹni yẹn kó wá di ọba. Ẹ̀yin ọmọ Ìjẹ̀bú, mo bẹ̀ yín, mo rọ̀ yín, ẹ má jẹ́ káwọn ọ̀tá Alhaji Wasiu Ayinde, ẹ má jẹ́ kí wọ́n fa ilẹ̀ Ìjẹ̀bú sẹ́yìn o, torí pé kí ni ògo ilẹ̀ Ìjẹ̀bú, òun ni Alhaji Wasiu Ayinde. Ògo tó standard, ògo tó ṣe kí ni, ògo tó standard. Tí ọba fi lè fi Alhaji Wasiu Ayinde, tí wọ́n fi lè announce wọn wípé àwọn ni, tó bá confam Alhaji Wasiu Ayinde gẹ́gẹ́ bí next Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú, tí wọ́n dẹ̀ gbé adé yẹn, tí wọ́n dẹ̀ gbé lé wọn lórí, in the next láàrin ọdún kan, ẹ máa wo ipò tí Alhaji Wasiu Ayinde máa gbé ilẹ̀ Ìjẹ̀bú dé globally. Ẹ máa rí ipò ìlọsíwájú, achievement. Ẹ jẹ́ kí n sọ kankan fún yín, ẹ má yẹ kí n tọ́ iṣẹ́ rí, ẹ má rò pé bóyá ẹ̀yin ọmọ Ìjẹ̀bú àánú mi ń ṣe yín, honestly speaking, àánú mi ń ṣe kí ni, àánú mi ń ṣe yín. Ẹ má gbóúnjẹ alẹ́ yín fólóńgbò jẹ o. Gbogbo wa láti mú Alhaji Wasiu Ayinde wípé ẹni tó ní principle ni, ẹni tó wà disciplined. Ó ní discipline, ó dẹ̀ ní principle, ó dẹ̀ ní focus, ó dẹ̀ ní determination, ó dẹ̀ ní power, ó dẹ̀ wà connected. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tí àwọn olóṣèlú ń fi ẹ̀tọ́ ìlú dùn lọ́jọ́ tòní, kí ló fà á tí wọ́n ṣe ń rí ẹ̀tọ́ ìlú fi dùn wọ́n? Ṣebí nítorí pé ẹni tó wà lórí àpèrè yẹn kò wà connected, kò mọ̀yàn tó, kò ní agbára tó. Financially fún ọba mi, financially náà kò ní owó lọ́wọ́. Ẹ má jẹ́ ká tanra wa, ibi táyé dẹ̀dẹ̀ lónìí, ifá tó bá fi táníkà jọba, ẹnu ifá gan máa gbẹ. Ẹnu ifá máa gbẹ o.
kò sí ilẹ̀kùn ọ́fíìsì kan tálàjí Wàsíù Àyìndé máa kàn tí wọn ò ní ṣí fún Àlàjí Wàsíù Àyìndé. Àwọn tí ẹ fẹ́ fi àwọn tí àwọn tẹ́ ẹ wá shortlist ìwé èèyàn báyẹn, àwọn tó kù ẹ jọ̀ọ́, ibo ni agbára wọn dé ní orílẹ̀-èdè Nàìjíríà? Kí ni ojúṣe wọn ní ilẹ̀ Ìjẹ̀bú? Torí gbogbo nǹkan tálàjí Wàsíù Àyìndé ṣe sí ilẹ̀ Ìjẹ̀bú gbogbo wa la rí. Gbogbo iléeṣẹ́ Àlàjí Wàsíù Àyìndé ní ilẹ̀ Ìjẹ̀bú gbogbo wa la rí. Èèyàn mélòó ló ní àwọn kinní wọ̀nyí nínú àwọn tí wọ́n jáde páwọn fẹ́ jẹ Àwùjalẹ̀, tó wá jẹ́ pé ẹni tó wá ní gbogbo criteria yẹn òun wá lẹ wá shortlist? Kí ló fà á? Wípé Àlàjí Wàsíù Àyìndé kì í ṣe gbá kan kì í ṣá, ẹ kúrò ń bẹ́ẹ̀. Atọ́ba tẹ́lẹ̀ kò tó jọba ní Àlàjí Wàsíù Àyìndé. Mo dẹ̀ bẹ̀ ìdílé Fúsẹ̀ǹgbùà, mo bẹ̀ yín, mo rọ̀ yín, ẹ kò lè sọ fún wa wípé Àlàjí Wàsíù Àyìndé ò kì í ṣe ọmọ Ìjẹ̀bú, wípé Àlàjí Wàsíù Àyìndé ò lẹ́tọ̀ọ́ sí orí àpèrè Àwùjalẹ̀, kẹ́dẹ̀ yọ orúkọ wọn kúrò ń bẹ̀ báyẹn. Iṣẹ́ ìwádìí wo lẹ ti ṣe? Investigation wo lẹ ti ṣe? Tẹ wá sọ pé tó ẹ̀yin ará tó gbogbo àgbáyé, ẹ̀yin ọmọ Ìjẹ̀bú, Àlàjí Wàsíù Àyìndé yìí o, báyìí ni ìdílé tó ti jáde, ìdílé tó ti jáde rèé, kíní kan. Kẹ wá sọ ìdílé tálàjí Wàsíù Àyìndé ti jáde fún wa. Wọn ò lè ṣe yẹn torí pọ́ ti mọ̀ pé tó bá ṣe yẹn àṣírí máa tú. Fìdípọ̀tẹ̀ ó lẹ́tọ̀ọ́ sí oyè ó lẹ́tọ̀ọ́ sí ipò ọba Àwùjalẹ̀. Ok, kò sí bó ṣe máa yẹ sọ wípé Àlàjí Wàsíù Àyìndé ó jáde láti ìdílé Fìdípọ̀tẹ̀, automatically ó lẹ́tọ̀ọ́ sí oyè Àwùjalẹ̀. Bọ̀ kẹ́ẹ̀kan dédé yọ orúkọ ẹ̀ kúrò without àwọn kọmitì wo ni ẹ yàn tí wọ́n ṣe screening f'Àlàjí Wàsíù Àyìndé? Àwọn kọmitì wo lẹ yàn tí wọ́n ṣe screening fún àwọn tí wọ́n jáde pé àwọn fẹ́ jẹ ọba Àwùjalẹ̀? Kí ni criteria tẹ fi ṣe screening fún wọn? Kí ni criteria tẹ fi tí Àlàjí Wàsíù Àyìndé ò meet tí ẹ fi disqualify wọn? Ẹ sọ fún wa ká gbọ́. Kí ni criteria yẹn tí Àlàjí Wàsíù Àyìndé ò meet tí ẹ fi disqualify wọn, tẹ́ fi yọ orúkọ wọn kúrò nínú àwọn tí wọ́n ń díje fún ipò ọba Àwùjalẹ̀? Kí ìdílé Fúsẹ̀ǹgbùà kí wọ́n jáde kí wọ́n sọ criteria tí Àlàjí Wàsíù Àyìndé ò meet, kí wọ́n sọ fún wa. Ẹ kò lè dédé yọ orúkọ èèyàn kẹwò pé láti jọ́ tálàjí Wàsíù Àyìndé tí ń béèrè àníyàn wọn bọ̀, bàbá yìí ó máa kílèmù ìlú méjì tó kọjá ìlú Ìjẹ̀bú. Pẹ̀lú gbogbo ìwà eré, iṣẹ́ eré tí ọba tànà ọba Síkírù Adétọ́nà tí wọ́n wù, wọn sì nínú ọba oníjẹkúdújẹrá. Àwọn kan sọ wípé Wàsíù Àyìndé fi owó ra oyè olórí ọmọ ọba akilẹ̀ Ìjẹ̀bú ní. Ìbéèrè tí wọ́n fẹ́ béèrè rè fẹ́yìn tẹ́ sọ pé Àlàjí Wàsíù Àyìndé fi owó ra oyè olórí ọmọ ọba akilẹ̀ Ìjẹ̀bú. Ẹ jọ̀ọ́, ṣé ọba Síkírù Adétọ́nà ṣé ó wà lára ọba tó ń gba bribe ni? Everybody, gbogbo àgbáyé ló mọ̀ wípé ọba Síkírù Adétọ́nà wọn kì í gba bribe, kì í gbàbẹ̀ tẹ́lẹ̀. Tálàjí Wàsíù Àyìndé ò bá kí ń ṣe ọmọ ilẹ̀ Ìjẹ̀bú, tálàjí Wàsíù Àyìndé ò bá tọmọ ìdílé tó lè bọ̀ sórí àpèrè Àwùjalẹ̀, kábíyèsí Síkírù Adétọ́nà wọn ò ní fa oyè yẹn lé Àlàjí lọ́wọ́ o. Wọn ò ní fa oyè yẹn fún wọn o. Ò ní ṣe kí ni? Ò ní fà fún wọn. A dẹ̀ play evidence yẹn fún yín. Ẹni olóko tálàjí Wàsíù Àyìndé gbé iná dídá fún nígbà tí wọ́n ń ṣe ayẹyẹ ìwúyè olórí ọmọ ọba olórí ọmọ ọba akilẹ̀ Ìjẹ̀bú. Gbogbo ìdílé tó lẹ́tọ̀ọ́ sí àpèrè Àwùjalẹ̀ ni wọ́n má kópa ń bẹ. Gbogbo ìdílé yẹn náà ni wọ́n wá ń gba oúnjẹ. Olópò ẹni tí in fact ó ní àgbà, ó dẹ̀ ń dùn mí, ó dẹ̀ ń ká mi lára látàrí bí àwọn kan ṣe fẹ́ lo ọwọ́ agbára láti fi ojú olórí Àlàjí Wàsíù Àyìndé gúngi.
ó ní àgbà. Ẹ má jẹ́ ká tanra wa, kò sí nǹkan tálàjí Wasiu Ayinde Alhaji Wasiu Ayinde jí Awùjalẹ̀ o, wọn ò jí Awùjalẹ̀ o, kò sí nǹkan tí wọ́n fẹ́ nawọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà yìí tí ọwọ́ wọn ò ní tó o, kò sí. Ẹ̀yin ni kẹ́ ẹ lọ ṣe kí ni, ẹ̀yin ni kẹ́ ẹ lọ wá rìn kúnrin ẹsẹ̀ yín, ẹ̀yin ni kẹ́ ẹ lọ wá ṣẹ́kún iṣẹ́ apá yín. Tálàjí Wasiu Ayinde bá willingly, ẹ wo ti ọ̀rọ̀ kóòtù yẹn nísìnyìí, Alhaji Wasiu Ayinde ó ṣe kí ni, ó withdraw kéèsì yẹn pé ó yá òkè ó dáa mú withdraw kéèsì yìí. Ẹ má jẹ́ ká go to that length, torí pé kí ni, tá a bá go to that length, ọmọ àgbà ọwọ́ agbára ló fi jẹ́ ẹ rí pé ilé ẹjọ́ ló gbé wọn lọ. Alhaji Wasiu Ayinde tún wá withdraw kéèsì. Ẹ jẹ́ ká jọ ṣe ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ ká jọ ṣe ní tùbínùbí. Ẹ tún wá yọ orúkọ Alhaji kúrò nínú àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ láti du ipò Awùjalẹ̀. Ẹ̀yin ìdílé Fúsẹ̀ngbùrà, ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe àtúnṣe ní orí ẹ̀. Tẹ́ ẹ bá fẹ́ yọ orúkọ Alhaji Wasiu Ayinde kúrò, ẹ ṣe press conference fún wa. Kí ni criteria tí Alhaji Wasiu Ayinde ò meet tó fi disqualify wọn láti bọ́ sórí àpèrè yẹn tàbí láti jẹ́ olùdíje? Èèyàn lè díje kó má wọlé, accepted. Ẹni tó dẹ̀ díje lénìí tí ò wọlé, ó sì lè wọlé lọ́la. Ṣẹ́ni tí ẹ ò wà fún ní access ìdíje lónìí, àwa fans, àwọn olólùfẹ́ Alhaji Wasiu Ayinde, a lè gbà yẹn ní ọwọ́ yín. A ò lè gbà kẹ́ yọ orúkọ Alhaji Wasiu Ayinde kúrò lára àwọn tí wọ́n contest fún orí àpèrè ọba Awùjalẹ̀ láìsí ẹ̀rí tó fìdí ẹ̀ múlẹ̀, without no concrete evidence. Àwa ò lè gbà o, àwa ò lè jà, àwa ò níbọn, àwa ò ládàá, àwa ò lè dàlúrú, torí pé kí ni, ìlọsíwájú ilẹ̀ Ìjẹ̀bú òun ló mumú lókun àyà Alhaji Wasiu Ayinde. Ìdí rèé tálàjí Wasiu Ayinde fi ń ṣe kí ni, tó fi já sí pé lẹ́tà ni wọ́n ń kọ sí gómìnà. Ihun tí wọ́n ṣe fálàjí Wasiu Ayinde yìí, tó bá jẹ́ pé ẹlòmíì ni wọ́n ṣe fún, àwọn èèyàn tí máa sáré kóra wọn jọ, ó ti máa wá ṣe ìwọ́de. Kò dẹ̀ kí ń ṣe pé àwa olólùfẹ́ Alhaji Wasiu Ayinde kì í ṣe pé a ò fẹ́ ṣe ìwọ́de, àmọ́ Alhaji Wasiu Ayinde ni wọ́n ń ká wa lọ́wọ́ kò, wọ́n láwọn ò fẹ́ wàhálà. Ṣó dìgbà tí ìwọ́de ìfẹ̀hónúhàn tó bá bẹ̀rẹ̀ kẹ́yìn afọbajẹ kẹ́ tó ṣe the right thing ni? Ẹ jọ̀ọ́ abẹ̀yìn arọ̀yìn, ẹ jẹ́ ká maintain peace. Ẹ jẹ́ ká ṣe kí ni? Ẹ yẹ ká maintain peace. Ẹ jẹ́ ká maintain peace o. Ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́. Ṣé bí èèyàn kan ló sign ní lẹ́tà tálàjí Wasiu Ayinde kọ tí wọ́n fi declare interest wọn? Alhaji Wasiu Ayinde ṣá kọ lineage wọn síbẹ̀. Verification wo lẹ wá ṣe lórí ẹ̀? Kí ni àwọn ìgbésẹ̀ tẹ́ ti gbé lórí ẹ̀? Ẹ wá prove ẹ̀ fún wa náà. Ẹ kò lè dédé sọ fún wa pé Alhaji Wasiu Ayinde ó wrong. Bayo Black lórúkọ tèmi. Mo kí gbogbo ojú tó ń wò mí, ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́. Bẹ́ẹ̀ náà ni etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di láṣẹ Elédùmarè. Èmi ni tí yín tòótọ́, Bayo Black lórúkọ mi lẹ́ẹ̀kan sí i. A ó máa bọ̀bẹ ní bẹṣu, àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀nà wò. Gbogbo ẹni bá na má bọ̀, òun náà la ò ní dé bá láṣẹ Elédùmarè. Mo kí ẹ̀yin tẹ́ ń wò mí, ibi tẹ́ sí ń rí owó tẹ́ fi ń ra dátà, àgbà náà ò ní wọbẹ̀ láṣẹ Elédùmarè. Mo sọ yìí, mo dúró ná, ó tún di ọjọ́ mi, ọjọ́ ire o.